tẹ́ fẹ́ ṣe o. Èmi. Bẹ́ẹ̀ni. Èmi. Bẹ́ẹ̀ni. Èmi kò tí tí mo fẹ́ ṣe. Kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe, kò sí nǹkan tẹ́ lè ṣe fún mi. Mo lọ sọrí rẹ̀, mo lè fi hàn sí mo tó tí. Bẹ́ẹ̀ni. Ẹ wò ó tẹ́ bá try ẹ̀. Tẹ́ bá try ẹ rò pé bí ti tẹ́lẹ̀ ni o. Bí ti tẹ́lẹ̀ lẹ máa pè o. Bí ti tẹ́lẹ̀ ni o. Wọ́n ti mú wa náà rìn. Mo ti jìnnà gan. Ó ti rìn jìnnà gan. Níwájú èmi. Bẹ́ẹ̀ni. Ìwọ rìn jìnnà. Bẹ́ẹ̀ni. Mo lè ní ọmọ rìn lọ. Irọ́ lẹ pa kò sí kankan. Mo rò pé o ti súnmọ́ lálùdé. Ìtí mo súnmọ́ ju lálùdé lọ. Ọ̀dà máa lọ. Ó dà náà. Máa lọ tó gbọ́. Èmi lọ ń bá wí. Bẹ́ẹ̀ni o. Èmi lọ ń bá wí. Bẹ́ẹ̀ni. Ọmọ ti ń sọ. Ó dà. Tọ́mọ ṣe wóróworó. Bàbá Emmanuel. Yóò wà bá. Bọ́ síbi bí Èkìtì. Kọ́ bọ́ síbi bí. Okun àbá ṣàlàfíà lọ́yà. Sálàfíà níta ní wà. Ọṣẹ́ mi ìbéèrè ni àbá kéde tó ṣe. Ìbéèrè dìdìrì wo ló ń béèrè? Èmi àti ẹ̀ ti jà ti ríra lọ́sàn-án. Má máa lo owó fún mi mọ́. Tó bá jẹ́ pé dè rẹ nù, má lo owó fún mi mọ́. Nígbàdàn wo lo owó fún yàn? Bàbá kásán. Ìyá Ìbàdàn. Mo gbọ́ pé ìpọkàn mi náà mo fi ń sáré bọ̀ látẹ́kùn. Bọ́ síbi bí kò sọ̀rọ̀ síbi bí. Kí la tó wá rí gbọ́ báyìí sí òsí o. Níta rí gbọ́ lélẹ̀. Mo fẹ́ rí wà àti ọkọ rẹ. Èmi sì mọ̀ pé ẹ̀ lè pè wá lásán àròyé lẹ́ẹ̀tún ṣe. Ó ti dáa. Òun náà ló jẹ́ kí n pè yín wá síbi bí. A ti ń gbọ́ yín ẹ mọ́ wí. Ẹ jọ ẹ tún sẹ́yìn bẹ́ẹ̀ lè bá ti sún sẹ́yìn kí lè bọ́ síwájú lè bọ́ síwájú. Ọ̀yá mi ń gbọ́ àbá mi ń gbọ́. Bàbá Emmanuel. Èmi rèé. Nígbà tí o fẹ́ kó délu léyìí. Èmi ń gbọ́ àgbọ́yé. Ẹ̀yin mélòó lẹ wá síbi? Èmi àtọ̀yà mi ni ló gbẹ àṣẹ̀ṣẹ̀ gbéyàwó Ìwé tán. àtọ̀yà. Ọ̀yà mi kì í fẹ́ ìyàwó mi. Ọ̀yà ló gbé wálé. Bàbá ìyàwó lọ́sọ̀ kì í sọ́yà. Èmi è sọ́yà ìyàwó rẹ̀ lèmi o. Èmi è sọ́yà. Ìyàwó kì í mọ fẹ́ lùsì lọ́kà ní kí mi wí. Fẹ́sẹ̀m o. Kò fẹ́sẹ̀m àtẹ àti kéré. Gbọ́mi kó jẹ́ kó rírì o pé. Sọ́rí sọ́mi náà ló ń gbójúmọ́. Bàbá ẹ má bínú bí wà tí ẹ ṣe rí ni. Ìwà burúkú ni o. Ẹ má bínú mo ṣe ń fomi lò náà nu. Gbọ́mi ìgbà tó fún débi bí sọ ọmọ ọmọdé bí. Mímọ ọmọdé bí a ṣe gbéyàwó bí mi ṣe sọ ni. Ọmọ yín di mélòó báyìí? Kí ló dé? Ẹ̀ ń kọ́ ọmọ fọlọ́mọ ṣé wọ́n máa ń kọ́ ọmọ fọlọ́mọ nílẹ̀ Yorùbá. Ọmọ yín di mélòó? Ó di mẹ́rin. Mẹ́rin ọkùnrin méjì. Matthew Jẹ́lẹ̀tì àti Jòsánà. Ṣáláńgá ń kún jù. Kí iyọ̀ fà kí ló lè fà. Ẹ ti pọ̀ jù. Bíi ti báwo. Bíi ti bàwọ ẹnu rẹ ni. Bàbá sẹ́ ẹbẹ̀ lọ́n kádélé yín ká mọ̀ ọmọ bí ni. Ẹ sọ fún mi pé ẹbí máa ń gbàjẹ́ débi. Inú dídùn yín nípa débi àkòsí 12 là ń lọ. Lẹ́kọ̀ọ́ sí. 12 dọ́sìn nìkan. Dọ́sìn. Kì í ṣe bí. Bí ọkàn bí bẹ́ẹ̀ bá wá ẹ̀yin dà bẹ́ẹ̀ bá jẹ́ pé bílẹ̀ wá fẹ́ wà lóní dọ́sìn nì. Ṣé ń gbọ́ mi? Ẹ mọ̀ sọ owó ṣáláńgá àwọn ọmọ yín. Mi gbọ́ rí. Túwí àbá. O ti gbọ́ báyìí. Ọmọ kan 3,000 lóṣù. Bàbá kí ló dé? Ó di orí jọjọ ẹ máa sọ lẹ́yìn kọ̀ọ̀kan. Lórí kìsì. Lórí kìsì ni. Kí lẹ kọ́. Èkìní. Ní bàbá rẹ̀ kìsì. Màìdí àti ẹ̀ mọ́dà bàbá lóhùn. Jẹ́ wọ́n sọ bí wọ́n bá ń lọ ká gbọ́. Ìyá Ìbàdàn tó fẹ́ kìtì. 3,000 lórí ọmọ kan. 12 fẹ̀rẹ̀bẹ̀lẹ̀. 12,000 lórí odidi fámìlì odidi ọmọ. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá àti ìyá. Mo fi yín lẹ̀. Mi ń gbowó ní ọwọ́ yín àti títì yín mọ́lé bó ti gẹ́ nìyẹn. Tó bá ká yín lára tó bá mọ yín lára ẹ̀ dúró síbẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ gbà ẹ̀ kó jáde nínú ilé. Ẹ̀yin lẹ mọ̀ bàbá láńlọ tọkọ ntẹ́nìkan ọ̀kan rí máa jẹ́ ẹ̀wọ́ fi bàbá alẹ́jàre àwọn náà mọ̀ ẹ jẹ́ à lọ. Bàbá dúdú rẹ ti látàjú ọkọ ọmọ fọlọ́mọ kí ti ṣe ilé kọ̀ọ̀kọ̀ ni mò ń kọ́ èsì o. Ó rọrùn rẹ̀ bó ṣe tẹ́rín ọlọ́run tẹ̀rín bí ọrọ̀ ọ̀gbá ọlọ́run tẹ̀rín ó sì èmi lè bá wí tó ń kọrin kọ̀kọ̀kọ̀ tó ń sọ̀rọ̀ kọ̀kọ̀kọ̀ olùjọ́ tí n bá fi àgàlà wọ́n bẹ́ orí ẹ̀ dànù. Bàbá Áfíríkà FIKASINU bàbá Bàbá Áfíríkà FIKASINU bàbá. Báwo ni my dear? Mo wà dáadáa. Ṣó jí dáadáa. Àlàáfíà ni o. Ó dẹ̀ gbogbo títí ọ̀rọ̀ pọ̀pọ̀ sísin ilé tó wà yìí gan mi fi bẹ́ẹ̀ láìkẹ́ lọ títí. Kí ló ṣe?
bọ̀ èmi ṣà ń gbádùn ẹ̀ ṣá ìgbà tó dẹ̀ wá ń lọ sìn ìgbà wo ló máa padà dé. ṣé mo ti wà lọ́dọ̀ ẹ̀ náà ó ti tójọ́ mẹ́ta mo ẹ̀ṣẹ̀ ń lọ ní mo ní láti padà lọ sí ọ́fíìsì padà. Ok no problem tó bá jẹ́ yẹn ni ṣá máa fojú mi sọ́nà o. dọ́nà mo rí pé o ṣì ń ṣe service lọ́gbà ó lè máa ṣe pop yẹn tó máa parí service yìí ní ìyẹn àgùnbánirọ̀ tó ń ṣe. ìgbà wo ni mo ṣì bẹ̀rẹ̀ náà tẹ́ tí ń béèrè ìgbà tí máa parí ẹ wo mo ṣì ní Saheed program tí mò ń ṣe pẹ̀lú program mi. ṣé program tí wọ́n sọ níbi tó ti ń kọ́ wọn nípa bó ṣe ń gbóhùnsáfẹ́fẹ́ kọ́ nìyẹn. bẹ́ẹ̀ ni Saheed program. mo ti sọ fẹ́ náà gbogbo àwọn nǹkan náà káfíń ìkọkùn kan nìkan fi ń jẹ́ nǹkan tí ẹ̀ bá ti ń ṣiṣẹ́ àgùnbánirọ̀ èèyàn gbọ́dọ̀ máa ṣe nǹkan kan sílẹ̀ tó yẹ pé èèyàn padà máa dé bá wò láyà that's why I love you darling. I love you too. wọ́n wọ̀ rí tó bá yẹ pé bó ṣe ń lọ síbi iṣẹ́ máa bá wà nǹkan kan máa bẹ́ send kankan kó tó di pé ilẹ̀ ní ìṣúṣó ti bọ́. inú mi á dẹ̀ dùn. so see you later right. ọkọ mi I love you. I love you too that's why I love you. Bye bye. honey pie. ó dàbọ̀. ó ga bàbá ẹ káàsán. ẹ pẹ̀lẹ́ kú àlejò. Yes sir. ẹ kú kò náà lé. èwo ni kò náà lé. ẹ pẹ̀lẹ́. mo rí ọmọkùnrin lọ́gbọ́rọ̀ yẹn tí ó sorí bí ìkémù ẹlẹ́wọ̀n tí ó kọjá lọ. bàbá èwo lẹ́yìn lè dá gan àfẹ́sọ́nà mi lẹ́ ń bù. àfẹ́sọ́nà rẹ rí alábàjọ tó fi sùnmọ̀jú ńlé kò tó wá tètè jí lọ aago bíi 12 ẹsẹ̀ mọ́júmọ́ ẹ̀ tún bẹ̀rẹ̀ láàárọ̀. ṣé ẹ ń ṣọ́ ìrìn ẹsẹ̀ mi ni. máa sọ torí wípé bẹ́yàn bá gba ilé ní ilé mi gbogbo tó wà lórí rẹ ọrùn mi ló wà. bẹ́ẹ̀ ni ọ jẹun o mo gbọ́dọ̀ mọ wà ń bẹ̀ ó mú ọ mo gbọ́dọ̀ mọ wà ń bẹ̀ ọ wọ ó lò torí wọn bí mi gẹ́gẹ́ bí bàbá lẹ́lọ́dù ó wá dé ìwọ tó ti fọ́kọ ó wá jẹ́ kọkùnrin wá súnmọ́ dú mi. àfẹ́sọ́nà mi ni àwọn òbí mi gan ti mọ̀ ń lé wa. ìgbà wọn ti mọ nǹkan oṣù mẹ́sàn sojú mísímísí bí gbà tó ọmọ nǹkan kan àti ọmọ 1 million. dú mi tó lè búra ẹ̀. wípé kí ni. wípé kínní tó lè búra ìpè kínní pé àgàdàgìrì ọ̀gbà pé àgbọ̀nbìrì ọ̀gbàjà káàdì mọ̀júmọ́. ẹ wo gbogbo nǹkan gbẹgbẹgẹdì ògbìn náà. gbogbo nǹkan tẹ̀ ń sọ ẹ wo mi nífẹ̀ẹ́ sí. sáfọ̀ mi yé jú mi sórí gẹ́gẹ́ bí ìwà àgùnbánirọ̀ gbogbo ń tẹ̀ ń sọrùn wa ló wà gẹ́gẹ́ bí lẹ́lọ́dù. bàbá débi mítìrì lẹ́lọ́dù wọ́n sọ fún wa gbogbo àwọn ọmọ tó wà lọ́dọ̀ yìí o ìsìkọ́bá food ẹjẹ dá tọ́ mi. food ìjà drink drink tọ́bí ìkọ́ everything gbogbo rẹ̀ ni wọ́n máa fi wá bó ṣe wá wà kí ṣerú ọmọ lọ́gbọ́rọ́ yẹn ló yẹ kó wá máa sùnmọ̀jú irú wa la sùnmọ̀jú lọ́dọ̀ rẹ tá a máa mójútó ọ nínú yàrá. bólẹ̀ tún bọ̀rọ̀ lọ bàbá bàbá là ń pè yín àgbàlagbà lẹ́jẹ̀ sí wa. kẹ́ni ojú àgbà ló fi ń wò mí torí láti bẹ̀rẹ̀ orí mi débi ìdodo mo gbó màmá ṣùgbọ́n láti ìdodo dé sálẹ̀ àmọ́dé ni mi ò yánú mọ́ o. bàbá. Yumi etí mà tó ti yé oyè ọ. ó yé mi ju bẹ́ẹ̀ tí ń sọ lọ. olùkọ́ jẹ́bi kọ́ máa fi lámi lójú kára tó wá mọ́ wá bùkèlè kó máa mú lọ. èmi náà mọ̀ pé ẹgbọ́n pa ẹ̀ kí wàá lẹ wá fẹ́ fi ṣẹ̀rí ìfẹ́ pẹ́ nífẹ̀ẹ́ mi. ẹ̀rí ìfẹ́ ni wípé èlò lọ sọ fowó ilé yẹn gan-an. mo san 60,000 kan then 20,000 owó agreement ó jẹ́ 80,000. ó jẹ́ 80,000. bẹ́ẹ̀ ni tí bá transfer 120 ṣe ń kọ́ báyìí. irọ́ ni o. irọ́ ni o. ẹ̀yà fún mi nọ́mbà rẹ̀ ẹ̀yà fún mi dàpọ̀ ẹ̀yà fún mi. kí ni nọ́mbà rẹ̀. 21 32 32 44 67 21 GRA Bank. àfi kí n mọ̀ pé yín dà lẹ́ni orí mi sì ń wú. ẹ ti máa wúrú mọkùnrin ẹ̀yìn kúnlẹ̀ bẹ̀ lólùfẹ́. mi sì ń jọ́dún. ẹ mà ṣe wípé pàmì nínú ègè lẹ́rìí kẹ́. ṣé ká wá bẹ̀rẹ̀ láti àyín ni ẹ wo ẹ jẹ́ mọ́ ọ lọ. wá wò tí bá ti ń kẹ́lẹ̀kùn rẹ̀ ara lè máa ṣí o. ṣé á tètè bẹ̀rẹ̀ báwọn. á bẹ̀rẹ̀.
ṣọgbọ́n onídàá kéèyàn mẹ́tẹ̀ẹ̀tẹ̀ Ẹ máa ṣé kó o. bìtárò pé kìnní bẹ́ẹ̀ bá tún sínú olóyè ó wọ̀ ọmọ olójú ó fi máa gún mọ́ ẹ. Yóò dá. Jíbi. Yóò dá bàbá. Àjùmí kókò. Ó ti yà kára yé mi. Bàbá Fika, FIKASINU bàbá. Bàbá Fika, FIKASINU bàbá. Ẹ pẹ̀lẹ́ o, àmúṣá lè kún ọ. bàbá mo ti sọ fún yín pé kẹ́ ẹ má máa sọ asalaamu aleykum. Ẹ pẹ̀lẹ́ ẹ ṣe ẹ lọ lè kó o sí. ẹ̀yin lè lọ lè kẹ́. Tẹ́ ti gbọ́. Ẹ gbàgbé yín ìtẹ́ kó dání kílẹ̀ tó fẹ́ fi ṣe gbé sókè kí wọ́n rí i. mo fẹ́ fi ṣàlùwàlá ni. Ẹ fẹ́ fi ṣàlùwàlà tálùwàlà fọ́nkálẹ̀ fi fẹ́ sà. bàbá kílẹ̀ tún sọ Àlùwàlà báyìí fọ́nkálẹ̀ fi fẹ́ sà. kílẹ̀ tún sọ báyìí bàbá mo Ọmọ fẹ́ fi ẹ̀dùn mi ṣàlùwàlá lẹ̀ ni. sínú kọ́tà. Àárọ̀ ọ̀ẹ́dùn mi sí kọ́tà. Ọ̀sán ọ̀ẹ́dùn mi sí kọ́tà. Ìrọ̀lẹ́ ọ̀ẹ́dùn mi sí kọ́tà. Alẹ́ ọ̀ẹ́dùn mi sí kọ́tà lẹ́ẹ̀mejì. bàbá ń bọ̀ wá ní kí n máa domi sí. Mo bá wò dì ní. bàbá Ó tún jí lọ́jọ́. Ó tún jí lóru náà. Ọmọ ẹ ṣe àlẹ́ ìwé kébé. bàbá mo ń ké pọ́ lóhùn mi ni. Dọ̀gbọ́n mi. Má domi sí kọ́tà mẹ́ o. Omi pí máa dà sínú kọ́tà. Yóò dé kọ́tà kọ́ máa jẹ. bàbá ṣe bí tá bá ti domi sí gọ́tà omi máa sàn lọ síwájú kò ní dárégún sójú kan. Omi òjò nìkan ni kọ́ máa wọ kọ́tà nílé tèmi. bàbá ẹ̀ wàhùdù bíi láì mi náà ṣe ìtọ́ ni. Bàbá rẹ̀ ṣe tàrí. bàbá ẹ̀ jọ mi ìfẹ́ Bàbá rẹ̀ wàhálà ṣe lọ́sàn tàrí. yìí mi ìfẹ́ wàhálà bàbá ẹ̀ jọ. Èmi ṣe tàárọ̀ pé mi gbọ́ lárúbáwá. bàbá ẹ̀ jọ. Ìṣúmi kàlákò. bàbá ẹ̀ ṣe sùúrù. Ìṣúmi kàlákò. bàbá ẹ̀ Mo ṣe gbọ́ lárúbáwá. ẹ jọ mi ìfẹ́ wàhálà. Ìwádà. Tó o bá ti gún báàfù kan, máa ṣàlùwàlà sínú rẹ̀. Bó o bá ṣe tán kó o máa gbó omi àrẹwà lámú. bàbá kílẹ̀ tún sọ yìí. Ìtúbọ̀ sọ nìyẹn kó kúrò wájú mi. bàbá àgbàlagbà dẹ ní yìí o. Àti wípé irọ́ ọmọdé mo ní wó yín bàbá láti rẹ̀. jọ ìmọ̀ ń sin ọlọ́run lára yín ni bàbá ẹ̀ jọ. ẹ jọ. Wá owó ilé rẹ̀ dẹ̀ tó fẹ́ tán. Bẹ́ẹ̀ ni. bàbá owó ilé wo Owó ilé wo wò ṣe bó oṣù tó lọ mo sì sanwó ọdún kan fún yín. Tóṣù tó lọ ni. oṣù tó lọ ni mo sanwó fún yín o. Ó wá kó oṣù mélòó. ó kò sùn mọ́kànlá. Ẹ tẹ́yìn mi ètò san. tí n bá sówó ilé kan ò bá tí ì tán mi ì lè san mí. Lọ́dọ̀ tèmi mo lè gbàlẹ̀. ẹ máa gba kí nílẹ̀. Owó. tówó ilé mi bá ti wá tó ti tán so tó bá wù mí láti máa gbélé lọ mo máa sanwó mi fún yín bọ̀ tí ó bá wù mí láti gbélé so máa kẹ́rù mi máa Èmi kan ò fẹ́ kó pẹ́ bí torí àjèrè rẹ̀. Àjèrè kó kóra rẹ̀ kó bíbí. àgbàlagbà dẹ ní bàbá Ọmọdé ni wọ́n náà. àgbàlagbà ní. Ọmọdé ni ọmọ kókẹ́gì rẹ lọ. Àbí kẹ́tùrù sí ni wọ́n ń pè. Ọmọ ṣèkìrì àjèrè rẹ̀ ṣàlámẹ́lì kùnrin. Ará ilé ẹjọ́ èrò ọ̀nà ẹgbà ó ti dé tó wọlé. Bàbá FIKASINU ni. Ọwọ́ ẹ̀ ò ṣe é kó. Bàbá FIKASINU ni. Ọmọdé tàgbà ló ń forí kó. Bàbá FIKASINU ni. Ṣọwọ́ pitú ẹ̀ ó gbẹ́yẹyẹ. Bàbá FIKASINU ni. Òkú kásìkè òkú fọ́fọ́. Bàbá FIKASINU ni. Ẹni kan ní akọ́mọ́sọ. Bàbá FIKASINU ni. Ọmọ kan níjà ṣúgà ajá. Bàbá FIKASINU ni. Ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́bẹ̀ntẹ́. Bàbá FIKASINU ni. Àlàyé kí ló ń ṣẹlẹ̀ ọmọ yà. Àdúgbò tá a wà yìí a ní láti relocate o. Ọkà ti fẹ́ máa fò. Sure. So wọ́n gan ó yẹ kó máa mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Kò gbé ṣe. Nígbà tá a gbé ní last operation tá a ṣe. Nígbà yẹn a week after ó padà kú. So ọlọ́pàá tó dẹ̀ fún wa ní info kò yẹ. Kàpórà tó ń fún wa. Àdúgbò relocate. No àdúgbò yìí àdúgbò relocate. Tó bá jẹ bẹ́ẹ̀ yẹn ọmọ yà. Effect. A máa ní action. Ìgbà tó ti mọ̀ bẹ́ẹ̀ yẹn ká kúrò náà ni sódà ọkọ máa ọkọ ò lè fún àbò get. Jasper tábà tí ń kó òun bíbá yìí máa fojú wá ilé. Ìyẹn tí mo fẹ́ sọ fún ẹ nìyẹn. ìyẹn kéré kò sí wàhálà káyọ̀ tó gbéra. Sure. tí mi gan bá ti ń kó òun bíbá yìí sì máa ọmọ fojú ya wá ilé. mo ti gbọ́ aláyé má wọrí ìjà lọ dọ̀tí ojú. O get. Jẹ́ kí n fa ilé náà. Má wọrí o ṣe ọmọ ya mi. Bàbá FIKASINU bàbá. Bàbá FIKASINU bàbá. Bàbá FIKASINU bàbá. Bàbá FIKASINU bàbá. Gbogbo yín ẹ bá síbí tẹ́láǹtì bá síbí ẹ bá síbí. Ẹ bọ́ síbí bàbá Mẹ́nuẹ́lì ẹ pẹ̀lẹ́. Ẹ káàárọ̀ bàbá. Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin náà kú ojúmọ́. Kọ́pà ọ̀rọ̀ yóò kàn wọ ṣùgbọ́n wọn náà dúró ìwọ dúró tí bíbí máa wọ lórí ibẹ̀ yẹn bàbá Mẹ́nuẹ́lì
alájà bọ̀ síbi ìyá Manuel dùn sẹ́yìn ọkọ rẹ̀ kọ́pà wà dúró sẹ́gun rẹ̀ lẹ́sẹ̀gẹ̀ rẹ̀ kẹ́lẹ́ ẹni bá fojú kìíní wò tẹ́ bá wò mí ní wòkú wò mo lè ní kàrọ̀ sán. bàbá kí ló lè tó bẹ́ẹ̀. ẹ jọ̀wọ́ mo bá yín sọ̀rọ̀ bàbá Manuel mo bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ sáráńgà àtàwọn ọmọ mẹ́rin tó bí. kí ẹ lè bí. tí kìkì ẹbí níbí náà ni kìkì ẹbí bí ní ẹbí fún ọ náà ni. èyí mi ni. èyí ẹ náà ni kò sọ̀rọ̀ síbẹ̀ yẹ. kí bí. ìyá Ìbàdàn. mo ń dá yín lò bàbá. ìyá Ìbàdàn. gbòǹgbò ẹ máa wí. ìwà àtọkọ rẹ bàbá Èkìtì ó ní ẹ máa wí. olúwa mi ẹ máa wí. olúwa mi ẹ máa wí àgbọ̀ yín. àwọn owó tí mo ní ká ẹ san oṣù kẹta rẹ ẹ san. nígbà tábà wà lágbára rẹ̀ sá lọ fọ́lé fún yín ni bàbá a sì ti bẹ̀yìn ẹ̀kọ́ ẹ̀ gbọ́. máa gbọ́ bí ṣe ń sọ̀rọ̀ bí gbò jẹ́ wípé bóyá òrìkan ló gbọ́n jù ní fámìlì wọn. ó dé ẹ mọ́ bínú bàbá ìsọ̀rọ̀ ń gbèsè ló fà. ìsọ̀rọ̀ ń gbèsè bàbá rẹ wo. bàbá ẹ jọ̀ọ́ mo ń lọ síbi iṣẹ́ dá mi lóhùn ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ. ọ̀nìkọ̀ọ̀kan yọ alẹ̀mọ́ yá mi nǹkan bá fẹ́ wí ni kò wí. bí ilé àlẹ̀mọ́ yàwó rẹ. bẹ́ẹ̀ ni. mo lè fọ́ létí níṣẹ́jú rẹ. ìyàwó. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. àwọn ẹ̀dàkùn ọjọ́ là wá níbí lu ẹwí tẹ́ bá fẹ́ sọ. ẹ kó kúrò nínú ilé mi. kò sí èsì wàhálà. alájà ìwọ náà kó kúrò nílé mi. bàbá ìwọ kẹsẹ̀ tó sọ tẹ́lẹ̀ gbogbo wàhálà tẹ́ ń fún mi ṣe nínú ilé yìí ó ti dé gògó ẹ̀mí mi ẹ wo bàbá mò ń kó lọ lọ́la ẹ bá mi mówó lé mi tó kù ẹ ṣáà mọ̀ kó sùn kó mọ ẹ̀ṣẹ̀ lò lọ́dọ̀ yín ó sì kówó oṣù mọ́kànlá tẹ́ fẹ́ fún mi. owó ilé ẹ̀ tó kù kùkùkù ni. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. kò sówó ló jẹ́ bẹ́ẹ̀. kò sówó kẹ̀. bẹ́ẹ̀ni ẹni fún mi lówó mi. bẹ́ẹ̀ ló dé àmọ́ gún wí. ó dáa nígbà náà mo bù yín tẹ́ bá fún mi láyè máa gbà lọ́wọ́ yín lọ́hùn. lọ́wọ́ ta ni. ọwọ́ yín ni. sọ́nà ìwé lọ́rùn ni màá náà bàjẹ́ lọ́rùn tá a bá palẹ̀ ó búrọ́ọ̀kì mi lọ́rùn. ẹ ò bóyá báyé ṣe rí lọ́run ṣe rí ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé bàṣubàṣu nílé ayé lẹ́sìn lọ́mọ tẹ̀lé lọ́run. ó ti rọ ọlọ́run bàbá rẹ̀ ó ti sọ fún ọ bó ṣe rí. ìyá yín tepúlù náà fi wọ́n. ó fi tepúlù wọ̀n ya bàbá rẹ̀. mo ti gbọ́. kókó kúrò bí kókó lọ sẹ́yìn. bàbá ẹ dákun gbẹ wá ní kẹlẹ ọmọ lọ sọtún kàwa náà ní báyìí. ọṣẹ wo mẹyin lára. lọ́nà wo. lọ́nà ìwòwò di àkàrà ẹ kúrò nílé mi. ìyá màánú. màá ya pánù. ọkọ mi mò ń gbọ́ yín oje. kí àbáyìn sí wí gan wọn ti yọ lẹ́mìí pa lónìí pa lọ́la àpòjú bá mọ̀ fọ́ barabara lé o. èmi ò sájọ wọn ṣébílẹ̀ tí ò ṣe é gbé. ilé rẹ̀ ẹ̀ sọ lọ́hùn bọ́ọ̀ bá kọ́ ká ilé rẹ̀ ẹ̀ sọ lọ́hùn. ilé rẹ̀ ẹ̀ sọ lọ́hùn. bẹ́ẹ̀ ni. ilé yín wọ́n dákọ̀ bàbá ilé yín wọ́n dákọ̀ wọ́n nílé yín ẹ̀ sọ lọ́hùn bàbá Èkìtì ẹ̀ fi bàbá lẹ̀. ọmọ mi yàn mí jẹ yóò tó yín tí ẹ̀ dálé yín gbé. ẹ kúrò nílé kọ́pà àní ọmọ dà sí. ẹ má ní wọ́n ṣe sùúrù àtàlẹ́gbà tó kọ́ ló kọ́ra ni yóò dálé rẹ̀ gbé pé ẹ̀ dálé yín gbé ẹ máa yà wá tiẹ̀ lọ fún yín. àtàlẹ́ àti pápá ẹ múra sí i. ilé ọ̀nà dà ilé náà rẹ̀ bí ilé èkúté àbẹ̀wò bí ilé èkúté. má bà kí n tèmi lọ. kí ni tèmi pẹ̀lú títí ìwọ wọn lọ bá. fáin jù wọ́n kórìíra rẹ̀ ni ẹ kẹrẹ ẹ jẹ́ kí n àmọ́ máa lọ ọ̀sẹ̀ mi bàbá. ojú mi. kí ni mo ṣe bàbá. ajọ́sọ̀rọ̀ màgírímàgí lọ́tẹ̀ tó kọjá pípé tí n bá kànlẹ̀kùn kó sílẹ̀kùn ó sílẹ̀kùn náà. wúruwúru àwọn àgùntàn tó ń rìn kiri ládùúgbò ni mo pé mi mọ̀ pẹ́yìn nígbà tẹ́ ẹ̀ dárúkọ yín ẹ̀ kàn ń gbálẹ̀kùn ó gbàgbàgbà. wá rò pé mi làgùtàn èmi yẹn làgùtàn ó tó dáa rò pé mo lè máa dákọ̀ kí gbogbo àwọn èèyàn tí wọ́n mọ̀ pé mo fẹ́ wá máa sọnù yàrá rẹ̀ mọ́. ó dáa Bí á mi máa ṣe fúnra ní wa báyìí. ní àmì tó jẹ́ pé tó bá ti jẹ́ pẹ́yìn lẹ́ ẹ̀ ń kan lẹ̀kùn ń ó fi tètè Ẹ̀mélòó dá ni kí yín n mọ̀ kàn án? ẹ̀ kàn lẹ́ẹ̀mẹ́ta kó ń ó ti mọ̀ pẹ́yìn. ìwọ wà mọ pọ máa wọ rí ọ wà mọ kọrin orin Ògúnjúmọ ọmọ àwọ rí. ẹ jẹ́ ṣé mi sá o bàbá kí ni nǹkan náà. náà bá ti kókó ibi wá wọ̀ ní ó máa tó nínú yàrá kò yìí. sí wa máa lo ra yàrá mẹ́ta pọ̀. bẹ́ẹ̀ ni ó kàn máa sùn bẹ́ẹ̀ tó bá sùn kan lórí ó sùn kan lọ́jọ́ kejì ó sùn kan lọ́jọ́ kẹta. àjùmọ̀jẹ́ bàbá àbí kí n fọwọ́ wá yín gẹ́gẹ́ ọrùn ni. jùmọ̀ ọ̀dà pọ̀. àǹtí mi káàárọ̀. lọ́ládé káàárọ̀ báwo ni. ẹ wò dáadáa ní o nǹkan tó tẹ̀ mú wá sọ́dọ̀ yín ẹ̀ tẹ̀ béèrè gan. ó bá ti pè mí lórí fóònù náà kí ló ṣẹlẹ̀. ṣé nǹkan tí mo lè fi pè yín
wàhálà gidi ń ṣẹlẹ̀. Ọlọ́run má jẹ́ ká rí wàhálà máa sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu. tíyàn bá rí wàhálà kíyàn sọ péyàn rí wàhálà wo ara dájú ò yá. ṣóun wá ní wàhálà kí ló ṣe wọ́n kí ni nǹkan tó mú wọn. ṣé ti gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ná tẹ́lẹ̀ pariwo kí ló ṣe wọ́n ṣé ti tẹ̀ èmi tí mo wà pẹ̀lú wọn ni màá sọ fún yín nǹkan tó ṣe wọ́n ẹ wò ó rẹ dádì gan. Gbé wọn lọ sí hospital náà. a ti gbé wọn lọ tẹ bá rí nǹkan tó bù lẹ̀. kí ló ṣẹlẹ̀. 500,000 lọ ní ká lọ mú wa o. 500,000. 500,000. èló ni Corper ń gbà. ẹ wo. èmi tí mo sọ fún yín pé nǹkan ńlá mo gbé léṣẹ́ rò péré ni mò ń ṣe. wàhálà tó gbé wáyé ó ga jù ẹ̀mí tèmi lọ o. ẹ wò ẹyin ní kí ọmọ bẹ́ẹ̀ ṣe ṣe o. wá máa lọ kó má tiẹ̀ ọkọ jẹ́ kí n ronú náà àbí kí n wo bí tí mo lè yà sí láti wá owó. ẹ má pẹ́ o. wá máa lọ ó tiẹ̀ ti da system mi rú pẹ̀lú gbogbo nǹkan tó sọ yìí. ó ti da system mi rú kí ni mo wá fẹ́ ṣe báyìí. 5. Ibo ni mo ti fẹ́. Gèmègèmè. Bàbá. Kí ló dé? Ẹ wo ẹ má jú mi. Kí ló dé? Ojú rẹ̀ kọ̀rọ̀. Dádì mi wọ́n. Inú rẹ̀ ò dùn ni. Inú mi ò dùn. Inú rẹ̀ ò dùn. Ṣé wà ní ṣúgà lẹ́nu àbóyin? Kí ni mo fẹ́ fi ṣúgà tó yín ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀? Ẹ̀fọ́ ìjáwé ẹ̀dá bẹ́ẹ̀ ní Yorùbá dùn kéèyàn lá ṣúgà. Ẹ wo ọ̀rọ̀ tiẹ̀ kọjá ṣúgà tó yín. Kí ló ṣẹlẹ̀? Àní dádì mi wà ń kómà. Àdúpẹ́ láyọ̀ ń wòde. Àdúpẹ́ o. Wo lẹ̀ ń sọ lẹ́nu mo ní bàbá mi wà lágbede méjì ayé àtọ̀run ẹni dáadáa ni wọ́n ò dé. Mo rò pé kọ́mà tó wà lẹ́gbẹ̀ẹ́ ìlú èbó ni. Ẹ wo. Mo ṣẹ̀fẹ̀ ní kọ́mọ bá wà ra nǹkan bọ̀ ni. Èmi náà tí máa ń sọ wípé ọlọ́run jẹ́ èèyàn wà ń kó máa ká lè lọ àṣẹ agbede méjì ayé àtọ̀rọ̀ ni kọ́ mà. Bóyá ẹ kọ́ ẹ mọ rìn sóde wọn bẹ́ẹ̀. Owó ta nílò báyìí ló tiẹ̀ jẹ mí lógún almost 500,000 naira òun la nílò. Oxygen ni wọ́n fi mí. Ó láti wá ṣe báyìí. Ẹ̀mí tèmi gan lélẹ̀. Ó ti fẹ́ sùn mí. Ṣé sùúrù. Ẹ bá fọwọ́ kára mi báyìí. Má jẹun fọwọ́ káyà rẹ̀ já mọ̀ sọ̀rọ̀ rẹ̀. Ó ń gbóná ni. Ó ń gbóná pẹ̀lẹ́. Dúmì ó láti wá sọ̀rọ̀ wọ́n sì wà ń kọ́ mọ̀. Ó wà ń bẹ́ o. Ọlọ́run ló ní ojú ìbò yẹn fún mi o. Agbede méjì ayé àtọ̀run ni. Ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ Amẹ́ríkà mo pè kọ́ mọ̀. Bí ká ṣe báyìí. 380 lówó tó wà lọ́wọ́ mi ní ọ̀sẹ̀ tó kọjá. Ìwọ náà ni mo transfer 200 sí bẹ́ẹ̀. Mo ra 180 mẹ́ra ni. Ẹ sẹ́ǹdì gbogbo ẹ̀ sí mi ẹ tiẹ̀ jẹ́ kí n kọ́kọ́ lọ deposit nǹkan náà lọ hospital ká tiẹ̀ mọ́ kọ́rọ̀ wọn mọ̀ já sí kú báyìí ẹ dákun. Ẹ̀mí mi ló ń jẹ́ ilé kò sí nǹkan kan tí mo tiẹ̀ lè jẹ. Àní etí ẹ̀ kọ́kọ́ sẹ́ǹdì yẹn náà nǹkan tẹ́ bá nílò yín sì mọ́ bá yín rà bí ẹ̀kọ́ àtàkà báwọn nǹkan míì tẹ́ bá fẹ́. Ó dájú ká ṣe báyìí jẹ́ kí n transfer 170 kí n mú 10,000 dání. Ẹ nífẹ̀ẹ́ mi o ẹ nífẹ̀ẹ́ mi rárá ẹ nífẹ̀ẹ́ mi. Ó dáa pé nọ́mbà ṣùgbọ́n bí n bá ti fẹ́ jẹ ó máa bá mi rà bí búrẹ́dì àti mẹ́rin o. Ẹ fẹ́ jọ ìjẹ̀kọ́ lọ ni ẹ̀kọ́ lẹ́jẹ̀ lọ́wọ́ ta wà yìí o ẹ gbọ́dọ̀ jẹ nǹkan tó le. Bẹ́ẹ̀ni nọ́mbà rẹ. 21 32 41 61 61 ó yẹ kó ní 419 náà nù o ó yẹ kó ní 419 mo ti ṣe ọ. GRA máa rí. Mo ti ṣe ó ti GRA wọlé. yóò ó ti wọlé. ó ti dùn ó ti dùn. Àmọ́ o ti sọ mí sí kolobo báyìí. Ẹ lè wà ń kolobo ń gbà mo sì wà bí. Nígbà tí n bá fẹ́ gbọ́ bí. ọ̀kadà mi ní kọ́bọ̀ mi ní. Gbogbo fìyà jẹ mí ni ṣùgbọ́n mo mọ̀ pé yáàfẹ́ ni mò ń jẹ. Ìyàfẹ́ ni gbogbo ẹ̀ náà lẹ́kẹ̀rẹ́ rẹ̀. tó ti gbọ́ 180 nínú 500. Mo ti ṣètò láti ṣíta ọlọ́ọ̀dẹ kí wọ́n wá rẹ́ǹtì ní. Ọlọ́run jẹ́ àríkọ́sẹ̀ ètò parí ẹ̀dá ẹ̀bà owó ẹ̀ mọ́ jẹ́ mi. Mẹ́tùkún bọ́ bá tukún mo lè bẹ̀rẹ̀ ẹ̀kún. Mẹ́tùkún. Ṣé olólùfẹ́ mi? Fikasinu bàbá Fika Fikasinu bàbá. Ẹ pẹ̀lẹ́ sá o. Ẹ ra bàbá. Ẹ pẹ̀lẹ́ sá o. Ẹ ra sà. Orúkọ tí yín kọ́ o. Èmi tẹ́ ń wo èmi náà pè ní Pablo. Pablo Bẹ́ẹ̀ni bàbá. ọmọ ìbò ni yín. Pablo Ẹ̀yin kọ́sà. èmi náà pè ní Jasper. Gaspiro. Súyìí wà làwọn méjèèjì tẹ́ ń wo yẹn. Pablo Gaspar. Àti Pablo sọ fún mi wípé ilé wà ń bí mo kọ́kọ́ wò pé ilé wà ń bí kẹ̀.
tí mo wọlé yàrá kìíní yàrá kejì bàbá mo ní yàrá ilé ò tó. torí yàrá mẹ́ta la fẹ́ lò gẹ́ẹ̀sì bàbá. yàrá mẹ́ta lẹ nílò. ẹ̀nà bí mi ṣe kọjá tí mo rí fẹ́kánsì ń ta mo kàn pé ká sáré gborí wọbẹ̀ yàrá mẹ́ta la ní ìjọ méjì nílé ta rí. tọ́ílẹ̀tì àti àwọn ògbà tọ́ílẹ̀tì ni àfi tí mo ṣe wọlé tí mo rí pé kò kì í ṣe tọ́ílẹ̀tì ògbà mi mọ̀ bẹ́yìn ni ẹ̀wà ń bẹ̀. mo ṣe ń kàwé ni. ẹ̀yin lẹ kọ́ èmi ni mo kọ́. ẹ lọ skul sí yàrá mẹ́ta la ní ìdí bàbá báwo la fẹ́ ṣe báyìí. ẹsẹ̀ rí ẹja sọ̀rọ̀ owó náà ọ̀rọ̀ yàrá èsì wàhálà sẹ́rí yàrá méjì tó wà níbi èmi mò ń lò kan kọ́pà òun náà ń lò kan bó ti jẹ́ nìyẹn ṣùgbọ́n ẹ máa gbọ́ sẹ́rí 5,000 ní oṣù yàrá kan fóṣù méjìlá ó jẹ́ 60,000 yàrá kan nìyẹn yàrá kejì náà 60,000 mẹ́ta lẹ nílò àbí yàrá mẹ́ta èmi lè kókò nu yàrá mi tí mo ṣẹ̀dẹ̀. yan kò sí wàhálà ẹ máa rọ láàárọ̀ láti rí yàrá mẹ́ta kò sí wàhálà. 60 times 3 wọ́n mọ̀ ìṣirò 180 ọdún kan nìyẹn. lè wọ́n fi tọ́lẹ̀tì kan tùlẹ̀tì. ẹ mọ̀ gbọ́ ọdún kan nìyẹn bọ́ bá wá jẹ́ wípé àwa síbàṣí máa ń ṣe ọdún méjì lẹ́sànwó rẹ̀ 180 ẹ wà sanwó méjì yóò jẹ́ 360,000. 360,000. ẹ wàá san owó agirimẹ́ǹtì 40,000 yóò jẹ́ 400,000. kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni 400,000. ẹ̀yẹ́ má wọrí ṣé wàá rí bó ìwà yẹn àwa máa ṣọmọ dáadáa fún yín torí ọmọ yín làwà ẹ̀yìn lẹ́yìn yóò máa bàbá owó gbà lẹ́ẹ̀kẹ́ sí. yóò mọ pàbílò ẹ̀ mọ Jasper àgbà tẹ́ ti wà. kò sí wàhálà ṣé rí nǹkan tó máa ṣe fún yín ni pé a tún máa ṣe bàbá kú ilé. ọmọ káàbọ̀. ẹ̀rọ mi kọ́ lọ́mọ ìwé mi ní bàbá ẹ̀rì bàbá kú ilé ẹ̀rì máa sọ fún wa pé ọmọ káàbọ̀. owó yẹn wúlò lánàá kalẹ̀. àwa rò pé ká close ẹnu owó yẹn a máa fún yín 500k. irọ́ ni. bàbá ẹ pé nọ́mbà yín. ẹ fún alákàdé. irọ́ ni. ọ̀la wa ń kó bọ̀ mi mọ̀ bẹ́ẹ̀ sọ fẹ́ kẹ́rù yín jáde kó nu yàrá yín. 500k. àmọ́ kó báyìí zero zero. wá kíríkì. sẹ́yìn lẹ́ ń jẹ́ Mr. GR bá àbí èwo lélẹ̀. ó ti gbé wa ó ti gbé wa. GR báńkì mẹ́jọ bàjẹ́. májọ bá àmì o. Olúwaníṣọlá mẹ́jọ bàjẹ́ Olúwaníṣọlá. ẹ wo orí fóyín bàbá ẹ wo orí fóyín kò sí time. papilo jalo ní time. bámi ọ̀la làwọn kó bọ̀. láti kẹ́rù mi bọ́ sẹ́lẹ̀. yàrá mẹ́ta. àwọn yòókù tí mo bá rí pé ìdọ̀gba máa kó sẹ́kù lé ojú ọba àbàjẹ́ kò kàn mí. ọmọ dáadáa àti máa ṣe yín dáadáa ẹ má wọrí. 500,000. àwọn olóríire tó yẹ kéèyàn gbà sílé látijọ́ eré mo wá lọ gba pásítọ̀ bàbá Manuel mo tún lọ gbà lájà onímọ̀ọ́sẹ̀ làwọn kébé làwọn kébérú àwọn eléyìí wọ́n kàn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ju 500 lẹ̀ kí ni mo ń sun yàrá fún ebi torí owó náà ní yàrá kọ́ tá a bá lè rẹ́ǹtì ẹ̀dẹ̀ gan mo lè mọ̀ sùn ta. bàbá Áfíríkà FIKASINU bàbá Áfíríkà FIKASINU bàbá. Gumi. hello bàbá. orí kan ti kó wọlé. ẹ kú àlejò. àdúpẹ́. àdúrà wa náà ló gbà. bẹ́ẹ̀ ni. èló ló wá wà nílẹ̀ báyìí dádì wọ́n sì ní ìdògún. èló ni balance tó wà lẹ́tẹ̀lẹ̀. ẹ jẹ́ kí n ṣe fún yín kó má dàbí pé mò ń gbà yín 500 lẹ fún mi tẹ́lẹ̀ 500 ni mo pè fún yín ẹ̀dẹ̀ fún mi ní 180 ó kù 320 so 320 wọ́n ti add almost 100,000 sí owó oògùn àti. lóde 420. bẹ́ẹ̀ ni àtàwọn tẹ́ẹ̀sì tí wọ́n máa ṣe. èló tẹ́ẹ̀sì. tẹ́ẹ̀sì náà 20,000. lóde 440. so lẹ́yìn yẹn náà máa wọ mọ́tò 10,000 lọ 10,000 padà. lóde 460. máa ra nǹkan bóyá bíi provision máa rà dání. ṣé orí gbogbo owó tó wà níbi 500,000 ni. ẹ sẹ́ndì gbogbo owó ọdún mẹ́ta tó tẹ̀ sùúrù o. mo ti mọ̀ pé ìfẹ́ ojú lásán lẹ ní sí mi ẹ nífẹ̀ẹ́ mi fẹ́ ṣe sọ ẹ nífẹ̀ẹ́ mi máa kó lọ sọ́dọ̀ àwọn tó fẹ́ràn mi. tó bá bá ayé mi jẹ́ ni. ayé yín ò lè bàjẹ́ tán. Gumi. torí bó ṣe ń bá mi sọ̀rọ̀ n gbọ́dọ̀ lóògùn ló fi ń gbowó. mi
ìfògùn gbowó lọ́wọ́ yín tífẹ̀ bá jinlẹ̀ lọ́kọ́ èèyàn ó máa dàbí wípé èèyàn ṣoògùn ni ẹ má jẹ́ káwọn ẹlẹ́gàn máa pẹ̀ gan wa ìfẹ́ wa ti rìn jìnnà ju bẹ́ẹ̀ tí ń wo ìlọ èmi gan wọn ò lè sùn lóru mọ́. kò fẹ́ padà o tó jẹ́ èrè kí. ìfẹ́ yín ò jẹ́ kí n lè sùn mọ́ ẹ má jẹ́ parọ́ tọ̀ yín. kódà fún mi nọ́mbà. ṣé kò ti yẹ kẹ́ ẹ ní lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín látijọ́ ẹni ṣé gbogbo ẹ lẹ́sẹ̀. sá fún mi jọ máa ṣe 480 síbẹ̀. àbí fọwọ́ wá yín gẹ́gẹ́ ọ̀rọ̀. fọwọ́ wá mi gẹ́gẹ́. ó yá pé. ìfẹ́ mi 21 21 32 42 ṣẹ̀fẹ̀fẹ̀ kún sẹ́ǹdì ẹ̀ ní. ṣẹkúnlẹ̀ fi ń tẹ nọ́mbà ni èmi ò láìkí bẹ́ẹ̀ tí ń ṣe bá. mo lè bá kún sẹ́ǹdì ló ti gbọ́ owó tẹ́ mo ti sẹ́ǹdì 480. láìkí bẹ́ẹ̀ yẹyẹ bá nà yín lẹ́la ń tọ́jú. mo ti sẹ́ǹdì 480. kò ì wọlé. Jásípà. bàbá tó gbọ́ pa. a ní ọmọ mà fagbó mọ́. bàbá èmi ò fẹ́ ojú yẹn o. fagbó mọ́ bíi ti báwo. ẹ wá lànà ẹ wá kọ̀ọ̀pìlẹ̀ ẹ wá jẹtẹ ẹ wá kọ̀ọ̀pìlẹ̀. ìwà ni. èmi ò láì gbogbo yẹn. ẹ mọ̀ pé àjọrí ìyẹn ló fọ́ ọ ní inspiration náà ṣé ẹ jẹ́ tiẹ̀. bàbá yìí ti ń fọ́ o. sàlàyé tẹ àgbàlagbà ni wọ́n máa. àfihàn láyé ká wá máa wo tẹ́lì nínú pánọ̀ kẹ́ máa wo gbogbo kàtún àti gbogbo bó ṣe lọ ẹ tún pààrà fáwa. ó dá ẹ má bínú sẹ́ rí ìgbàláyè tẹ̀ gbàmíláyè mo fẹ́ ní bóyá tẹ fẹ́ gbàmíláyè pé lẹ́kọ̀ọ̀kan tí oorun bá kọ́ mi sínú pálọ̀ bóyá mi lè mẹ́sùn mẹ́jú ṣùgbọ́n mo rí wípé kí n kàn wo tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ ẹ̀yìn rà gbogbo fóònù mi tí mo kó sẹ́yìn òjò ti ba ayé rẹ̀ jẹ́. ẹ máa wọ̀ rí a máa rà mí fún yín ẹ máa wọ̀ rí. ẹ jẹ́ fi 50 sí. ẹ ti dín fàájì lọ́wọ́ náà. owó yẹn ò tó yín àbí máa fi 50 sí ń sìn. bámi ó yẹ kẹ́yìn kan ti máa jẹ́wé. ó ti wọlé àbí. ó yẹ kẹ́ ti máa jẹ́wé náà. owó gan náà ló jẹ́ mọ́. àwa máa tẹ bá ti jẹ́wé ẹ̀yin kan máa gbà ẹwọ ẹ̀yin dà ẹ máa mú gbó lọ. bámi bàbá yìí. kí ni funfun tẹ ẹ máa ń fi símú yẹn ń kọ. ẹ máa ṣe lọ gbàgbé ṣe lọ. bámi mi ní wá yín ẹ máa ṣe lọ. bàbá tẹ bá ti wọ yẹn tẹ ẹ máa lọ sí. ibo ni kí sí ẹ náà yẹn máa wọ̀ rí. ẹ jáde nínú pálọ̀ yẹn tẹ bá ṣe tán ilẹ̀ ti mo sú ti o. gbọ́ màá sùn lẹ́dẹ̀ ẹ̀jẹ̀ ni ó kẹ̀jẹ̀ pẹ́rẹ́ ló tọ̀ síbẹ̀ ṣùgbọ́n máa nù kí n tó tẹ́ ní. Jasper yóò sẹ́yìn ó wà lé àwọn ọmọ yìí sọmọ dáadáa àfigbóyà nìkan ni àbùkù wọn bá lọ ra búrẹ́dì wọn bá jẹ́ kù wọn fọ mi wọn bá ra ṣúyà wọn bá jẹ́ kù wọn fọ mi. yóò bá gba ilé mẹ́wàá sínú olódi mi lọ ní àná yàtọ̀ fún pé júmi ti gbowó lọ́wọ́ mi ó sì lọ òun lọ tọ́jú bàbá àwọn apẹ nọ́mbà rẹ̀ kẹ̀kẹ́ tó pè apẹ nọ́mbà rẹ̀ tí nọ́mbà rẹ̀ tí ò lọ mọ́ ọmọ ẹ̀ lọ lórí ẹ lọ júmi ẹ kẹlẹ bó lára àná mi kí ló lánàá àti tùtù wáìnì mi ni kí ló ń sọ ọ́ má bá mi sọ yẹn o ẹ lọ ó ti kẹ́rù kó nílé mo dáre kò sẹ́ni kankan gbúmi ara bàbá rẹ̀ rè yẹ o yóò sì kìdàrú ni o hello gbúmi oṣù ní mẹ́fà kó transfer góòlì ó lé o. àlejò ó lé. àlejò. má jẹ́ ó bàjẹ́. ó bẹ́ bàjẹ́ o. kí ló dé kí ló bàjẹ́ lára rẹ. nǹkan kan bàjẹ́ gbẹ́nu síbẹ̀. kí ló dé àgbàlagbà akọ́gi èso jẹ́ o. kí ló dé wọ́n ti ta kọ́gi lọ́dà o. ibo ni nǹkan ti dé bọ̀. èmi ò mọ ibi tí nǹkan ti dé bọ̀ kọ́ mọ́ sọ̀rọ̀ bí ẹni tí nǹkan ṣe. ìwọ náà yẹn bá òun pé gbà àgbàlagbà bá ń sunkún lọ́sàn-án gan-an kí ló dé. dúmi kọ́pẹ̀tì ó ń gbélé mi. ok. ọmọ yẹn a sì ti jọ sọ̀rọ̀ ọ̀fẹ́ ìbẹ́ta ló tiẹ̀ ṣàdéhùn pé òun ó kọ̀kọ́ bí fún mi. ọmọ wo. ọmọ onígbèbí yàrá ilé. ṣebí ìyá ìmọ̀ gbọ́ ńgbà mo dé ńgbà mo délé pé wọ́n ló lóko. ó ti lóko tiẹ̀. ìwádùn ni ọmọ júmíà. mọ̀tẹ̀tẹ̀ rí ni. agùnbánirọ̀. wípé yọ gbìyà ìbẹ́ta fún mi o èmi ń tẹ́ ń tòótọ́ sórí yàrá tí mò ń gbé tẹ́lẹ̀ tó nǹkan yẹn mo ti kókó ń bẹ́ẹ̀ mo ti fi rẹ́ǹtì. àwọn tí mo bọ́ sí yàrá kejì ni. yàrá wo tó ló kù ẹ̀dẹ̀ mò ń sùn. gbogbo nǹkan ṣe rí nìyẹn. gbèsè owó lọ jẹ tó tó báyìí. gbèsè júmì ni o owó ní bàbá rẹ̀ síkì gbogbo owó tá a gbà
Júmi ló gbà 500,000 ó gba 480. owó ilé tó gbà ọwọ́ kó fún Júmi. Ó ti ṣe mí léṣe. Gẹ́gẹ́ bí aláàánú. Aláàánú kọ́ o. Ní tí mo fẹ́ jẹ ló fẹ́ rán mi lé mọ́. Má jẹ́ ó bàjẹ́. Má jẹ́ ó bàjẹ́. Láti jọ́ ìtí mo ti máa bọ́ sọ̀rọ̀. Mo rò pé bó ti da balabala lẹ́gbàá mo dé ti ń ròyìn fún mi gbogbo ohun tó dánwò wọ́n lẹ́ẹ̀dẹ̀ ló ń sùn mo ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Ẹ pẹ̀lẹ́ sá. Ẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ yẹn o. Ẹ pẹ̀lẹ́ sá. Akin ẹ pẹ̀lẹ́ bàbá. Ẹ ra sà. Yes sir. Ó dà pé area yìí náà ni now. Area ibíbà ṣé ibíbà ni number 17 májò bàjẹ́ house. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. Okay, all right. A béèrè àwọn ọ̀rẹ́ wa kan ni. Ṣé mẹ́nìkan tó ń jẹ́ Pablo. Àwọn ọmọ mi òun àti Jasper. Àwọn ọmọ mi ni. Ṣébí náà làwọn èèyàn ń gbé. Àwọn ni mo ní wọ́n gbalé. Mo sẹ́ mọ bí mo ṣe jẹ́ sí níbẹ̀ ṣé bẹ́ẹ̀ bá wa lórí ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ ni. Láńlọ́ọ̀dù ilé yìí la fẹ́ bá sọ. Èmi ni láńlọ́ọ̀dù ni. Èmi kọ́ láńlọ́ọ̀dù ọ̀rẹ́ mi ni. Ẹ farabalẹ̀. Ẹ má ru ẹrù ẹlẹ́rù kẹ Fatin dání o. Kí wọ́n lọ ṣẹlẹ̀ sọ. Bàbá ọ̀rẹ́ wa ni wọ́n. Ṣé ti ń ṣàbá wọn lé? Ó sì lé ṣùgbọ́n mo máa ń lo pálọ̀ wọn. Okay. Pálọ̀ wọn ni mo wà. Ẹ ṣe sùúrù. Ẹ sọ bí àwọn ọmọ yẹn ṣe jẹ́ fún wa. Ìwà wọn àti pé ẹ rí i pé bá a ṣe wá ẹ rí i pé gentleman ni. Bẹ́ẹ̀ni àwọn ẹlẹ́jẹ̀ kí lè fẹ́ gangan. Àti a fẹ́ mọ ibo náà lọ báwo náà ṣe ń rìn. Èmi ta ṣe wá mẹ́bi tẹ́ lọ sẹ́yìn ọmọ bèrè lọ́wọ́ Adélébàbí tó ti gbóyún wá ni. Ṣé sọ pé ọmọ yín ni wọ́n ń sìn? Ẹ ọmọ mi ni wọ́n máa fẹnu bí faramiru bí ni ọmọ mi náà ni wọ́n. Òkè ṣẹ́lẹ̀ bá a pè wọ́n pé. Mi ò ní nọ́mbà wọn ẹ tẹ́ padà wá. Ẹ ní nọ́mbà àwọn ọmọ yín. Ó yá padà wá. Jasper àti Pablo. Ṣé bíbá yìí wọ́n ṣà ń gbé? Ibi náà ń gbé àbí. Má jẹ́ ó bàjẹ́ àti pé bọ́ọ̀lù ẹ̀yin ṣe jẹ́ gan tẹ́ ń péré rẹ̀. Bàbá láti state CID. I'm Inspector Taiwo from state CID. Èmi mọ̀ pé èèyàn mi ni. Ṣó ti yé yín? So ṣé bí ọ̀rẹ́ tí yín ni wọ́n àbí? Ọ̀rẹ́ àdúgbò àti pé landlord meeting gan ni wọ́n ti rán mi wá. Ọ̀rẹ́ àdúgbò lásán. Bàbá wọn rí àdì. Kódà ibi meeting landlord láti máa ra. Ẹ máa gbọ́ ọ̀rẹ́ àwọn tá a wá wá. Ọ̀rẹ́ àwọn tá a wá wá. Òun lẹ́yìn. So bàbá ẹ máa tẹ̀lé wa dé station. Ẹ jẹ́ mẹ́tẹ̀lé yín lọ station. Ẹ máa tẹ̀lé wa dé station. Ẹ máa sọ bí àwọn ọmọ yẹn ṣe jẹ́ sí yín gangan. Ẹ mú fo. Bàbá ẹ cooperate o. Ẹ jọ ṣe nínú yàrá wọn yìí. Ok mo kàn yá lóore. So ẹ mú wa inú yàrá tẹ̀. Ẹ lọ sí pálọ̀ wọn ẹ jẹ́ ká wo pálọ̀ yẹn. Àti rí TV ṣe rí nǹkan tó wà nílẹ̀ yìí ṣe rí pé ẹrù òfin ni ìbọn ló wà nílẹ̀ yìí. Bájọba ẹ dákun ẹ yọ̀ǹda tèmi mo kàn ní àfiwéré ni o ẹ yọ̀ǹda mi ẹ dúró mo ti ń pẹ́ ni. ẹ rí pé ìbọn ló wà nílẹ̀ yìí. Èmi rò pé wí ìbátá àwọn ọmọdé ti máa ń ṣeré ni. àwọn ọmọ yín tẹ pé láwọn ọmọ yín iṣẹ́ tí wọ́n ń ṣe. nígbà mi ti mọ̀ wí bọ́kà láti lé ni. Sergeant ẹ arrest bàbá yìí. Bàbá you are under arrest. Ẹ jọ ẹ jẹ́ káwọn èèyàn dá sí. Bàbá ẹ mú. Mi ti mú fún. Waliyat Abdulateef Aládùkẹ́ Adélàjà Ọmọwùmí Olúṣọlá Adésínà Ridwan Àdìsá ọmọ Àtàdá Oyè Lákè Mọ̀rúfà àti Rọ́mọkẹ́ Ọládélé Kristiana Ọmọlára Táíwò Àfíìsì AZ Àìná ìfẹ́ olúwọ̀ wàràwàrà tó fi dórí Ayọ̀ọ́lá Ismail Àyìndé Ọláwálé Akéwì ńkọ́ àjọwá ní Ìdáyà ti fàṣàṣe nkẹ́ lẹ́gẹ́ Àkàjí Mr HPT Alákàjí Mr HPT Oyètúndé Kenny Aláwàyè Big Mama Adéṣọ̀kà Akeem Ọmọadé gbogbo wájọ wá sóde ètò ni bàbá gbogbo wọn ọlọ́mọdé lòun ṣùgbọ́n bàbá ni wọ́n ní wáládù ọmọdé ni ṣùgbọ́n mọ àwọn àgbàlagbà wáládù lè àhímọ̀ ìmọ̀ọ́mù ni bàbá kí bàbá ọpẹ́ fún wa akí gbogbo alára akájẹrò. ìkà pẹ́ ilẹ̀ ní ọmọ ẹni tí ó tẹ̀ ń pẹ́. ò bá rò ó dáadáa kó o tó ṣèkà rò ó dáadáa kó o tó gbẹ́wò òbí wọ̀ ẹjá máa fẹ́ ṣe lọ lẹ́nìí ó tó dijọ́ mẹ́jọ ṣùgbọ́n ẹ máa lọ sí orí YouTube wa @baba fikasinu ibẹ̀ ní kẹ́ ẹ máa lọ lórí YouTube wa níta sọ yẹn lọ rèé ṣe bẹ́ẹ̀ tó bá wá dijọ́ mẹ́jọ aago 4 kọjá ìṣẹ́jú 10 4:10 to 5 p.m. ńlẹ̀tò yóò máa wáyé o láti jọ́ mẹ́jọ lọ aago 4 kọjá ìṣẹ́jú 10 bá bá ń ṣe ń kàròyìn tán báyìí là á mọ̀ bọ́ sórí afẹ́fẹ́ lágbára àdẹ́dà Abdulrazak Abdulgani Mr. GRA ló kọ́ mi ẹ lẹ́ńbẹ̀ ń wò ẹ kú kalẹ̀.